gómìnà tẹ́lẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun ọmọọba Ọlágúnsóyè Òyìnlọ́lá ó mà ti tú àṣírí ńlá ó ti tú àṣírí ohun tó ṣẹlẹ̀ láàrin olórí oko orílẹ̀-èdè yìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti olórí oko ìpínlẹ̀ Ọ̀ṣun ìyún gómìnà Nurudeen Jackson Adémọ́lá Adélékè nínú ìpàdé tí wọ́n ṣe àti bí wọ́n ṣe ní kí Adélékè kó darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC pẹ̀lú àṣírí ìdí tí Adélékè ò fi lè darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC tí Òyìnlọ́lá sì jẹ́ kó di mọ̀ wípé nígbàkúùgbà sí àsìkò yìí ẹni gómìnà Adémọ́lá Adélékè ni yóò kúrò nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP tí ó gba ẹgbẹ́ òṣèlú míì lọ àti wípé ó ṣeé ṣe kó jẹ́ pé ẹgbẹ́ òṣèlú Accord Party ẹni Adélékè ni yóò lọ darapọ̀ mọ́. lọ́jọ́ ajé tí í ṣe ọjọ́ Monday ọ̀sẹ̀ tí a wà nú ẹ̀ yìí ni Òyìnlọ́lá ló ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú iléeṣẹ́ rédíò Reef FM tó wà ní ìlú Òṣogbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun níbẹ̀ ló sì ti tú pẹ́rẹ́pẹ́rẹ́ ọ̀rọ̀ àṣírí òṣèlú ìpínlẹ̀ Ọ̀ṣun àti tó ní ṣe pẹ̀lú gómìnà Adémọ́lá Adélékè tó ti fẹ́ kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP báyìí. ẹ sì rántí pé lọ́sẹ̀ mélòó kan sẹ́yìn ní awuyewuye gba ìgboro wípé gómìnà Adémọ́lá Adélékè ó ti ṣe ìpàdé pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC èyí tó di ariwo ńlá kó tó di pé lójijì ìrìn Adélékè yí bíríkòtò padà tó tún lóun ò darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC mọ́ èyí tó ya ọ̀pọ̀ èèyàn lẹ́nu pé kí ló wá ṣẹlẹ̀ kí ló tó da àdéhùn rú láàrin wọn. ṣùgbọ́n nígbà tó ń sọ̀rọ̀ Òyìnlọ́lá tó mọ̀ ti fún tẹ̀dọ̀ nípa ìpàdé tó wáyé láàrin Adélékè àti Tinubu ó mà ti tú àṣírí ó sì ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ nínú ìfọ̀rọ̀wérọ̀ tí Òyìnlọ́lá ṣe náà inú ti jẹ́ kó di mọ̀ pé lóòótọ́ ẹni Tinubu àti Adélékè náà máa ṣe ìpàdé kọ̀kọ̀ bẹ́ẹ̀ ló ní gbogbo ètò ló parí tadélékè náà sì gbà pé òun yóò darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC kódà ó ní àdéhùn ti wọ̀ pé gbogbo nǹkan ládélékè náà yóò lò láti fi ṣiṣẹ́ fún Tinubu ní ìpínlẹ̀ Ọ̀ṣun láti jáwé olúborí fún sáà kejì lọ́dún 2027 ṣùgbọ́n Òyìnlọ́lá jẹ́ kó di mọ̀ pé ní tó da àdéhùn rú òun ni bí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Ọ̀ṣun bí wọ́n ṣe yarí pé àwọn ò gba Adélékè olólè ló máa ka ọwọ́ Tinubu kò tí ò lè jẹ́ kó mọ nǹkan tó ṣe tó sì lè dí èyí gan-an ìní kò ṣe jẹ́ kí Adélékè kó darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC mọ́. Òyìnlọ́lá wa jẹ́ kó di mọ̀ wípé lóòótọ́ ìní wọn ní kóun náà darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC ṣùgbọ́n olóhùn ti sọ fún Adélékè gánbọ̀ fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC pé ó bá fi lọ òun ò lè tẹ̀lé o òní ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹgbẹ́ òṣèlú APC ó lẹ́gbẹ́ burúkú lẹ́gbẹ́ wọn olóhùn rántí ìgbà àtàfẹ́ dẹ́gbẹ́ náà sílẹ̀ lọ́dún 2013 òun ló ń jẹ́ akọ̀wé ẹgbẹ́ òṣèlú ní PDP táwọn ya kúrò ní PDP ó ní gbogbo ìlérí tí ẹgbẹ́ òṣèlú APC ṣe fóun pé báwọn bá gbàjọba àwọn yóò ṣe báyìí àwọn yóò ṣàwo àwọn yóò ṣe gbá àwọn yóò ṣàwo fóun ó ní gbogbo ẹ̀ ni wọn múṣẹ ó ní fún ìdí èyí ló fi sọ pé òun ò lè darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC mọ́ láyé àti láyé.